o ò ní gbowó fóṣù mẹ́fà. Àwọn ìgbìmọ̀ ilé aṣòfin sọ fún Natasha Akpoti. Iṣẹ́ yahoo yahoo ni mò ń ṣe, Portable jẹ́wọ́. Bí ọkọ mi ṣe ń gbé oríṣiríṣi àlè wálé, mo fi ṣe iṣẹ́ inú ẹ̀kú ni. Màmá Ewéko ṣàlàyé ìrírí rẹ̀ nínú ìgbéyàwó. Chika Ike bímọ làǹtìlanti. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Irú kí leléyìí làwọn ènìyàn ń pariwo látàrí bí ilé-ìgbìmọ̀ aṣòfin ṣe jáwé lọ gbélé ẹ̀ fún oṣù mẹ́fà fún arábìnrin tó ń ṣojú àárín gbùngbùn Kogi, ìyẹn Kogi Central, ìyẹn arábìnrin Natasha Akpoti látàrí ẹ̀sùn tó fi kan lórí ilé-ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio pé ó ń dẹ̀yẹ sí ohun tó yóò dẹnu ìfẹ́ kóhun. Àwọn ìgbìmọ̀ tó ń rí sí ìwà àti ìṣe nílé-ìgbìmọ̀ aṣòfin ti ní Natasha jẹ̀bi àwọn ìwà kan àti pé ó torí pé ó kọ̀ láti yọjú sí ìgbìmọ̀ náà. Lásìkò tí wọ́n fi jáwèé jókòó sílé ẹ̀ fún Natasha ni wọ́n ní kò ní rí owó oṣù gbà, tí wọ́n sì ti lé ẹ̀ṣọ́ aláàbò kúrò lọ́dọ̀ ẹ̀, tí wọ́n sì fòfin dè pé kò gbọdọ̀ wá sílé ìgbìmọ̀ aṣòfin. Yahoo yahoo ni mò ń ṣe tẹ́lẹ̀ kí n tó dolókìkí, Portable jẹ́wọ́. Olórin Habib Òkìkíọlá Badmus tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ń pè ní Portable ti sọ nípa bó ṣe ń ṣe yahoo yahoo kó tó di pé ó dolókìkí. Ó tú àṣírí náà nínú ìfèròwérò tó ṣe pẹ̀lú Egungun nígbà tí ìyẹn ń bi léèrè wípé báwo ló ṣe jẹ́ pé Elizabeth Joyce ló wà lórí Instagram ẹ̀. Ó wá ṣàlàyé pé orúkọ tóun jẹ́ nígbà tóun fẹ́ ṣe yahoo yahoo, ṣùgbọ́n tí yahoo yahoo náà padà bọ́ sí kó tó di pé orí pé iṣẹ́ orin níṣẹ́ àṣẹ ìlà fún. Ọpẹ́ o, Chika Ike bímọ làǹtìlanti. Òṣèrébìnrin tẹ́tẹ́ olóyìnbó Chika Ike ti bímọ. Lẹ́ni Ọjọ́bọ̀ ni arábìnrin náà fi àwòrán ọmọ náà sí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí kú oríire pé Olúwa ṣeun pé agbóhùn ìyá àti gbọ́tọmọ. Ọkọ mi máa ń gbé àwọn àlè wálé tí wọ́n á sì bára wọn sùn níṣojú mi. Màmá Ewéko ṣàlàyé ìrírí rẹ̀ nínú ìgbéyàwó. Gbajúgbajà òṣèré tíátà ni Màmá Ewéko ti sọ ìrírí rẹ̀ nínú ìgbéyàwó rẹ̀. Ó ṣàlàyé pé ọmọ àwọn kéré nígbà tí bàbá wọn ṣaláìsí àti oríṣiríṣi ìdojúkọ ni àwọn rí nínú ìgbéyàwó àwọn. Pé nígbà mìíràn ọkọ àwọn máa rán àwọn oníṣẹ́ lọ jìnnà tí àlè wọn bá ń bọ̀ wálé. Nígbà mẹ́ta wọn fi délé wọn á ti bóbìnrin nílé. Màmá náà ní ọ̀kan nínú àwọn àlè ọkọ àwọn gbójúgbẹ́yà tó máa ń sùn mọ́jú. Inú sì máa ń bí àwọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí kò sóhun tí àwọn lè ṣe sí torí àwọn bẹ̀rù ọkọ àwọn. Màmá náà fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kọ̀ jálẹ̀ láti fẹ́ ọkọ mìíràn lẹ́yìn ikú bàbá ọmọ àwọn torí káwọn lè gbájúmọ́ ọmọ àwọn àti pé ìrírí àwọn nínú ìgbéyàwó fa ìpinnu náà. Wọ́n fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ohun ìrírí tóbìnrin máa ń rí nínú ìgbéyàwó máa ń jẹ́ kóbìnrin gbójú ọjọ́ orí wọn lọ.